وإذا رزقت بمن يحبك صادقا. lọ́jà pé ní bọ́lọ̀mù bá ti ẹni ẹ bá jọ nífẹ̀ẹ́ ara yín. وإذا رزقت بمن يحبك صادقا. حافظ عليه فمثله لا يوجد يكفيك. وإذا رزقت بمن يحبك صادقا. ìbá jẹ́ àfa àsọmọ kíw. ìbá jẹ́ ọkọ pẹ̀lú aya. kó jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò. kó jẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́. وإذا رزقت بمن يحبك صادقا. Ọlọ́run bá ti fi tira Ọlọ́run bá ti fún yín tira yín tó wá rí pé ẹni yìí ó nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́. má jàre láàmú wọn. فمثله لا يوجد. bó o bá jàre láàmú tó o torí pé o rẹ́ lòmíì tí yìí ní bá lọ o ò ní irú ẹ̀ mọ́ láyé. يكفيك طالب واحد عن أمتي. gbogbo ẹni ẹ bá tó ń bára yín ṣe táni ẹ̀yin bá ti papọ̀ áńsà àrùwà. ẹgbẹ́ lòun bẹ́ẹ̀ tó máa ṣe ni. gbogbo ohun tó ń kọ́ máa wá ṣẹlẹ̀ láàrin ìgbàsọ yín òun bọ́lọ́hún ti dáyé ni ìyẹn ni òun máṣáláì ṣẹlẹ̀. ní alọ hajj kan ní 2001 ní 2001 àwọn ṣẹ́gun aṣáàfù yìí àwọn ti kú onílé sí wa ọdún ní bọ́ǹbù ṣẹlẹ̀ lóṣòdì kò sì tíì sí fóònù àwọn ti wá gbọ́ hábàrù pé bọ́ǹbù ṣẹlẹ̀ lóṣòdì bọ́ǹbù olúkù ọwọ́ ń bi mí pé ṣé ó délé mo ní kò délé tó bá tiẹ̀ délé náà wọ́n ti ní kẹ́ má sọ bá wọn. وإذا رزقت بما يحبك صادقا. àwọn ti kú onílé bí oṣù kan àbí káwa tó kú onílé gbogbo àwọn tí wọ́n jẹ wá wà àwọn máa ń sọ fún mi pé àwọn ń retí ẹnìkan àwọn ń retí ẹnìkan kò sí sí fóònù tàbí pera wa àwọn ń retí ẹnìkan gbogbo ẹni tí wọ́n mọ̀ wọ́n táwọn náà mọ̀ ni wọ́n ti sọ. ẹ wá wò tó ọlọ́run nígbà àwọn mọ́kà gangan lọ́nà lọ́lọ́run kárìíra. وإذا رزقت بما يحبك صادقا. gbogbo ẹni ẹ bá nífẹ̀ẹ́ ara yín pẹ̀lú òdodo àgbèsè ayé yìí àgbèsè ayé yìí ó dìínú ni. حافظ عليه àfisẹ́ alẹ́ yìí فمثله لا. حافظ عليه فمثله لا يكفيك قلب واحد عن أمتي تحظى بي بعد العناء وتسعد. تحظى بي بعد العناء وتسعد. yín bá ti papọ̀ kódà kó kojú àdánwò ó padà sórí látara ẹ̀ láníyàn yín bá papọ̀ kálíbùn wáhid tẹ́ ẹ bá ní ẹ̀mí kan lè fi ń bára yín lò ọ̀kọ̀ọ̀kan lè fi jọ ń ṣe. يكفيك قلب eléyìí náà ti tó. واحد عن أمتي. يكفيك قلب واحد عن أمتي تحظى بي بعد العناء وتسعد. تحظى بي بعد العناء وتسعد. sàwọ́ tí wọn náà wí kàn. ọlọ́run ó ṣe wọ́n fún mi ẹni méjèèjì àjọba ṣe wá àṣírá mẹ́ta báyìí pẹ̀lú ìgbò ọlọ́run wọn láti mọ́ ti wí yìí. láti fàájì ìgbọ̀n kọ́lọ̀mbà iṣẹ́ bẹ́ẹ̀. Àmín. Àmín. sàwọ́ tí wọn náà ṣe kíkà. يحبك صادقا.
تثق بالمرء أو بالإنسان حتى تعرف موقفه منك أيام شدة. الله أكبر. èèyàn ní Agbáralé. èèyàn tí ìgbé ìgbáralé fún ẹnì kankan حتى تعرف موقفه منك أيام شدة. Àbígbà tó o bá mọ bó ti fẹ́ ọ sí níjọ́ tí ìṣòro bá dé. موقفه ibi tó dúró sí. Ibi tó dúró sí. أين آدم؟ Kana fi amanik. nígbà tí èèyàn bá mọ nígbà tí ìṣòro bá dé ibi tẹ́ni náà dúró sí nígbà ìṣòro ó rọrùn kájọ dòdò kájọ bára wa ṣe báyìí kájọ máa jẹ kájọ máa wú àmọ́ nígbà tí àdánwò ọlọ́run bá dé níjọ́ náà là á méèyàn ẹni àbáwá rí níjọ́ náà tá a bá gbórí lé lẹ́sẹ̀ tá a fi sùn tá a fi jí aburú ò ní ṣe wá. Ẹni abáríjú àdánwò tá a bá gbórílé onítàn lẹ́sẹ̀ tá a fi sùn tá a fi jí aburú ò ní ṣe wá. wọ́n á sì kulẹ̀ ayùbá ríru gbogbo ẹni bá tó fọkàn tán ẹni tó bá di àfọkàn tán kò ní ìdí àwíjàre. Ẹni tó yẹ ká fọkàn tán kò ní di àwíjàre torí àwíjàre kí tó tán lẹ́nu. kò ní ìdí àwíjàre ká tó gbà gbọ́. Allah. ohun tí wọ́n bẹ́ẹ̀ lò fún àlífà ni pé al-mukhlisu la yandamu. Ayakumullah. gbogbo ẹni rẹ̀ ò ní kábàámọ̀. Allah. gbogbo ẹni rẹ̀ ò ní kábàámọ̀. Allah. عليك بإخلاص على كل نية على قدر ما تنوي تطيب وتخبف على قدر ما تنوي تطيب وتخبف. ìtẹ́ni rẹ̀ ò ní kábàámọ̀ ni pé oore ṣòro ṣe. Oníṣòro ṣe. gbogbo ẹni bá ń ṣoore ìmọ̀ ẹrọ́jú ṣoore ni. Ìyá máa rọ́jú ṣoore ni. oore ṣòro ṣe púpọ̀ wallahi. Allah. làbàfin ní kullama a'tayta bila muqabili wa ruzikta bila tawaqqu'i wa amilta al-khayrati bi sawtin hadi fagadan فغدا يتحدث عملك بصوت مرتفع وتأتي إليك لخيرات بلا طلب. béèyàn bá ń azà gbọ́mọ ti lọ béèyàn bá ń Ikhlas. béèyàn bá jẹ́ ní tó dáa tí ń ṣe dáadáa Ìbùkúnísù náà yẹn dẹ́mù. لا يندم. بدون مقابل أعطيت دون مقابل ó ń ṣe dáadáa ó ń tọrẹ Láì retí àrọ̀. ó ń ṣe kídímọ́ ó retí pé bàbá bẹ̀ tẹ̀lé ṣé òun ló dé ká ṣe kídímọ́ àjẹta bàbá Lábẹ́ ọmọ àpò. أقلس kílẹ̀ ń tàbí ẹjọ́ pín adìẹ àti àjẹ ونية tó bá ṣe òpin lọ tó mú tiẹ̀ tó bá فإن الذي تخفي يوم سيظهر. èèyàn ṣe dáadáa tí ò retí pé compensation ó wà látara dáadáa tó ń ṣe èèyàn bá wà níbi iṣẹ́ tí ń ṣiṣẹ́ takuntakun èròǹgbà ẹ̀ ni pé promotion ó de ńjọ́ kan wọ́n ti òun síwájú àmẹ́lẹ́ yìí èèyàn ń ṣe pé torí pé kí iṣẹ́ eré kó lè bá a níyì. Allah. Iṣẹ́ rẹ̀ lè níyì. wọ̀rùsíktà bílà tàwákùnrin ẹni tó lè fún òun fún láì ní expectation kan pé òun náà ní nǹkan tí ó padà ṣe fún ẹ. wà á mílítẹ̀lẹ̀ khairat bí sọ́ọ̀tì ní hàdí ó wá ń ṣe dáadáa ó ń ṣe dáadáa ní gbogbo ìgbà dáadáa ẹlòmíì tí bá ń ṣe dáadáa ẹnìkan lọ ṣe sàárà fáwọn kan nílé mi ó wá gbé sí social media báyìí eléyìí ti fún sàárà bí sọ́ọ̀tì ní hàdí gbogbo dáadáa tí ẹ bá ń ṣe yìí tí ò bá ti ní nǹkan kan tí ń gbèrò pẹ̀lú ẹ̀ tí fi ń ṣe fàgádà sọ́ọ̀lá bá dé yatahaddath amalu bí sọ́ọ̀tì murtafi tọ́lá bá dé
òun lẹ́ẹ̀ fi máa gbọ́ pé lágbájá ń bí lágbájá lọ́hùn lágbájá lọ́hùn òun kọ́ lókù tí ó máa sọ̀rọ̀ mọ́ gbogbo dáadáa tó ṣe tí òòró kan ẹ̀san padà lọ́dọ̀ ẹnìkan ọlọ́run ó wàá pa ẹ̀san fúnra ẹ̀ láṣẹ kẹsàn-án máa dárúkọ ẹ̀ káàkiri gbogbo ayé. yẹtí sí ìgbẹ́kọ̀ ní bọ́ wá ìdùn. ọlá bàbá wa ní wọ́rọ̀ òun náà lò ní wọn lọ́dọ̀ bàbá wa wálù ọlá bàbá wa òun náà lò ní wọn lọ́dọ̀ bàbá wa wálù òun lórí ilé fi ṣòro ó ṣe àti ṣe dáadáa láì rọkàn nǹkan kan padà ó ṣòro pé kéèyàn ṣe dáadáa fún yàn láyà ó dà ẹlòmíì alọmọ́ọ̀nì díẹ̀ kóun náà lè wá tiwa. alọmọ́ọ̀nì ní ẹlòmíì torí kó lè wá tiwa ní. ó lè wá tiwa. Allah ó di give and take. ẹ̀rí pé mo wá o. yóò ti wá kí í dáadáa. adẹ̀wá ti yín o. ẹ̀sìn wá sí i. bàbá yìí bọ́. ó ṣòro ó ṣe ó ṣòro ó ṣe. àná àwọn gbogbo ẹ̀ tọ́lọ́sìn bá fi dáadáa rán fàgádà tọ́lá bá dé yàtà hadras amadu ìsọ̀tì mọ̀tẹ́fì wọ̀táàtì ilé yìí lọ́kàyà bìdú ní tálábì. fúnra ọrẹ lókun tí ó máa wá òun kọ́ ni ó máa béèrè ọrẹ mọ́ èyí tó béèrè ọlọ́run wọ́n fún èyí tí ò rántí béèrè gan ọlọ́run wọ́n fún kótìkótì. gbogbo àwa tá a wà lẹ́nu fídímọ́ àwa náà sì wà lẹ́nu fídímọ́. àwa náà bẹ lẹ́nu kídímọ́. lọ́dọ̀ àwọn bàbá. lọ́dọ̀ àwọn bàbá wa. bí a bá pàdé wa ní káwọ́là. bí a bá pàdé wa ní káwọ́là. bí a bá pàdé sí wa sáfì tí wọ́n ti ń ru oúnjẹ fún bàbá. Allah. a sì wà lẹ́nu fídímọ́ lọ́dọ̀ bàbá ọlọ́run má jẹ́ ayọ̀ ṣubú. ọlọ́run má jẹ́ ayọ̀ ṣubú. ìdí tá a fi máa ṣàdúrà ká má yọ̀ ṣubú ni pé gbogbo dáadáa téèyàn bá ṣe lọ́tí ò bá ti rí ṣe mọ́ ayé ò ní rántí ẹ̀ mọ́. Allah. òun ni wà sí ká ṣe é lé ni pé save ilẹ̀ àmàmì wọlé àtẹ. tó o bá ṣe dáadáa save ilẹ̀ àmàmì. máa ṣe lọ má wẹ̀yìn. má dúró. fa innal amama huwa al-kamal. iwájú tó ń lọ ní gángan láyé wá. láyé wa. Allah. gbogbo ẹni ń dòkó sísá fún iwájú nígbà tó òun bá mú tí wọ́n sún tẹ́ǹtì síwájú tó wọn ò bá kú àwọn tí wọ́n jòkó lẹ́yìn wọ́n bọ́ wájú wọ́n bọ́ wájú. Allahu akbar. àwọn wa ní tètè mọ̀ pé ó wà ń bẹ̀ mọ́.